a máa kú dédé àsìkò yìí a máa kú iṣẹ́ lágbára Ọlọ́run yóò sàn wá o àmín. Ìròyìn fẹ́lifẹ́li olóde sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́bọ̀ ọjọ́ kẹrin nínú oṣù karùn-ún ọdún 2023 Fúnmi Adélúgà ni oníròyìn. Ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà tá a bá padà dé ìròyìn yóò máa gbìyànjá lákọ̀tún. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn fẹ́lifẹ́li rèé lọ́tùn o. Ààrẹ tuntun aṣèdìbòyàn ní orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu òun ló ti sọ̀rọ̀ kan jáde èyí tó ṣàlàyé ìbò èyí tó gbé wọlé àti ìpolongo ìbò èyí tó ṣe síwájú kí wọ́n tó ṣe ìdìbò èyí tó wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí. Ìdìbò sí ipò ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé ìgbìmọ̀ aṣojúṣòfin gẹ́gẹ́ bí wúrà ohun fàdákà èyí tó lanú iná gbígbóná kọjá o kó tó di igbó rẹwà. Bọ́lá Ahmed Tinubu tó sọ̀rọ̀ yìí níbi ìkáṣọlójú àwọn àkànṣe iṣẹ́ kan èyí tó wáyé nílùú Rivers ní orílẹ̀-èdè wa Nàìjíríà lánàá lásìkò eléyìí tí gómìnà ìpínlẹ̀ Rivers Nyesom Wike èyí tó kí Bọ́lá Ahmed Tinubu káàbọ̀ sílùú Port Harcourt ti ṣolúlu ìpínlẹ̀ ọ̀hún lásìkò èyí tí wọ́n káṣọ lójú àwọn àkànṣe iṣẹ́ kan afárá eléyìí tó jẹ́ olówó iyebíye mílíọ̀nù èyí tí ètò ìṣèjọba Nyesom Wike tó kọ́ sí ìpínlẹ̀ rẹ̀ tó sì bẹ̀ Bọ́lá Ahmed Tinubu ààrẹ aṣèdìbòyàn láti wá ràn lọ́wọ́ kó káṣọ lójú àwọn àkànṣe iṣẹ́ ọ̀hún kó sì bá àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún kó bá wọn sọ̀rọ̀. Ní Bọ́lá Ahmed Tinubu ti sọ̀rọ̀ jáde o wípé òun dúpẹ́ o lọ́wọ́ àwọn olùgbé ìlú Rivers fún àtìlẹ́yìn èyí tí wọ́n ṣe fún òun lásìkò ìpolongo ìbò. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé ìpolongo ọ̀hún àti ìbò orílẹ̀-èdè Nàìjíríà tó wáyé ní oṣù kejì àti oṣù kẹta ọdún yìí kì í ṣe ìbò eléyìí tó rọrùn, ṣùgbọ́n àkọọ́lẹ̀ Ọlọ́run kò ní ṣaláì má ṣẹ ni. Ó ló ti ń bẹ nínú àkọọ́lẹ̀ Ọlọ́run wípé òun yóò jẹ́ ààrẹ orílẹ̀-èdè tóun yóò sì jáwé olúborí lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC. Àwọn ìgbìmọ̀ amúṣẹ́yá nínú ẹgbẹ́ òṣèlú APC èyí National Working Committee ni wọ́n ti kùnà báyìí láti lè mú ìpinnu wá sí ìmúṣẹ o àti láti lè jẹ́ kí gbogbo àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé o lórí ẹni tí yóò jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ẹlẹ́ẹ̀kẹwàá àti agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ẹlẹ́ẹ̀kẹwàá ìwẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà wípé kí wọ́n lè mọ ibi tí wọ́n da ọ̀run ilá sí lórí ọ̀rọ̀ ọ̀hún. Ìpàdé kan eléyìí tó wáyé lánàá pẹ̀lú àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC àti àwọn ìgbìmọ̀ amúṣẹ́yá nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún lórí bí wọ́n ṣe pín ire láàrẹ o eléyìí tí wọ́n fẹ́ pín ní ẹlẹ́kùn òjẹkùn èyí tí wọ́n sọ pé gbogbo ìpàdé ọ̀hún àti gbogbo akitiyan wàhálà àwọn tí wọ́n ṣe lánàá níbi ìpàdé náà èyí tó jẹ́ pé nínú àwọn ìgbìmọ̀ amúṣẹ́yá ti ṣe 24 tẹgbẹ́ òṣèlú APC àwọn 18 18 ló wà níbi ìpàdé ọ̀hún pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn. Wọ́n ní àwọn ò lè fi orí ìkòkò sọdún o látàrí Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ààrẹ aṣèdìbòyàn tẹgbẹ́ òṣèlú APC èyí tó jẹ́ wípé kò sí nílùú Àbújá lánàá tó wà nílùú Port Harcourt níbi tó ti lọ sí aṣọ lójú àwọn àkànṣe iṣẹ́ kan èyí tí gómìnà ìpínlẹ̀ ọ̀hún tó ṣe o. Wọ́n ní ìdí rèé tí àwọn òṣèlè sọ ohunkóhun àfi tí bàbá bá wà nílé nìkan ló lè pa àṣẹ látàrí wípé Yorùbá bọ̀ wọ́n ní ẹnu àgbà báyìí lóbi tí ń gbò. Ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC ní orílẹ̀-èdè yìí èyí sẹ́nẹ́tọ̀ Abdullahi Adamu òun ló sọ ọ̀rọ̀ náà. Ó ní ìpàdé yìí àti ìjókòó ìṣìkú ẹ̀ẹ̀kan sí i nítorí pé wọ́n gbòde Bọ́lá Ahmed Tinubu ni o kó fi padà kó lè wà níbi ìpàdé ọ̀hún yóò lè sọ ibi tí wọ́n ṣe pín àti ibi tí wọ́n là sí o nítorí pé ẹlẹ́kùn òjẹkùn èyí tí wọ́n fẹ́ fi ipò ọ̀hún ṣe yìí ó ṣeé ṣe kó má tẹ́ àwọn kan lọ́rùn ó dẹ̀ ṣeé ṣe kó tẹ́ àwọn kan lọ́rùn. Ó ní ṣùgbọ́n bí Bọ́lá Ahmed Tinubu bá wà ní ìkàlẹ̀ pẹ̀lú àwọn ènìyàn mìíràn èyí tó jẹ́ pé wọ́n jọ fi ojú ṣùnùkùn wo ọ̀rọ̀ ṣùnùkùn ọ̀hún ó ní ohun gbogbo ni yóò lọ bí wọ́n ti kọ̀wé rẹ̀. Àdàmú ti ṣalága ẹgbẹ́ òṣèlú APC wá rọ àwọn ọmọ ẹgbẹ́ yòókù àti àwọn tí wọ́n jàgbé ikú náà wípé kí wọ́n fọwọ́nú kí wọ́n fi yèdè nù o fún ìgbà péréte láti lè mọ ibi tí ọ̀rọ̀ ọ̀hún yóò já sí. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun lánàá ti ṣe ọjọ́ Wednesday ni wọ́n ti ṣe àfihàn àwọn jàǹdùkú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n da àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n da láàmú o. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tó ṣe àfihàn àwọn oníṣẹ́ ibi àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún ni wọ́n ní ó jẹ́ ìyàlẹ́nu láti bá àwọn èjìrẹ́ ará Ìṣòkò
wíníwíní lójú orogún pàdé pẹ̀lú àwọn ọmọ tí wọ́n ń ṣe ẹgbẹ́ òkùnkùn ọ̀hún tó sì jẹ́ pé wọ́n ti kó wọn lára àwọn ìbejì pẹ̀lú àwọn méje mìíràn tí wọ́n kó ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní agbègbè Ẹ̀sà Òkè látàrí ikú ènìyàn kan àti ìkọlù tó wáyé ní agbègbè ọ̀hún ni Táyé àti Kẹ́hìndé Adélékè tó fi mọ́ àwọn méje mìíràn. Wọ́n ní Táyé àti Kẹ́hìndé Adélékè yìí jẹ́ ògbóǹtarìgì ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tó jẹ́ wípé wọ́n ṣojú fírí ògbé nǹkan mi ṣẹnu múyẹ́ ni wọ́n o. Wọ́n ní mímá pa ìnà dídá àlàáfíà ìlú láàmú ohun gan iṣẹ́ tí wọ́n yàn láàyò tó ti jẹ́ pé ẹnu ti ń kùn wọ́n fún ìgbà pípẹ́ kó tó di pé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó tó wọn o. Lásìkò eléyìí tí wọ́n ṣe àfihàn àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún lólúléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà nílùú Òṣogbo olúlu ìpínlẹ̀ ọ̀hún lánàá ti ṣe ọjọ́ kẹta nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun Yẹmi sí Ọ̀pálọ́lá òun ló sọ di mímọ̀ wípé àwọn ìbejì ọmọ ọdún mẹ́tàlélógún ọ̀hún Táyé àti Kẹ́hìndé Adélékè pẹ̀lú Òjó Ọ̀rẹ́tà àwọn èèyàn wọ̀nyí ni wọ́n mú ní Ẹ̀sà Òkè látàrí ikú ọ̀kan èèyàn kan tí wọ́n pa Abíọ́dún Apálára èyí tó jẹ́ pé nínú ìkọlù náà ni Abíọ́dún Apálára ló jọ́ náà bá nípè ó ní pẹ̀lú ìwádìí wọn ni wọ́n fi ṣe àwárí àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tí wọ́n mú yìí ó sì ní báyìí o ẹ̀ tó jẹ́ alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti pàṣẹ láti kó wọn lọ sí ẹ̀ka ètò ń ṣe ìwádìí ìwà ìbàjẹ́ ní gẹ́rẹ́ tí ìwádìí bá parí tán pẹ̀lú ẹ̀rí kí wọ́n taari wọn lọ sí ilé ẹjọ́ ni. Àwọn ọmọ ẹgbẹ́ tí ń jà fún ẹ̀tọ́ àti ìgbáradì tó fi mọ́ ìdáàbòbò ẹ̀mí eyín ọmọ ẹgbẹ́ Oòduà People's Congress OPC èyí tó jẹ́ New Era ni wọ́n ti sọ wípé àwọn mú ọ̀kan nínú àwọn tí ń da àlàáfíà ìpínlẹ̀ Ògùn láàmú o níjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ní ìpínlẹ̀ Ògùn. Arákùnrin ọ̀hún èyí tí wọ́n mú tí wọ́n sọ wípé ìmá ń já owó báàgì ẹ̀rọ àti àwọn nǹkan tó jẹ́ olówó iyebíye òun ló máa ń jágbà lọ́wọ́ àwọn ènìyàn tó ń fẹsẹ̀ rìn ní agbègbè Màgbòrò Wáwá Arẹ́pọ Ìbàfò. Wọ́n ní àwọn agbègbè wọ̀nyí ni ọmọ náà ló ti ṣiṣẹ́ o pàápàá jù lójú òpópónà márosẹ̀ ìlú Èkó sí Ìbàdàn. Ó ní gbogbo agbègbè yìí ni ẹni tí wọ́n mú yìí afurasí olè adigunjalè náà ló ti máa ń ṣiṣẹ́ kó tó di pé ọwọ́ pálábá rẹ̀ mú ségi. Àwọn ẹgbẹ́ OPC wọ́n ní gẹ́rẹ́ tí wọ́n mú adigunjalè ọ̀hún ni wọ́n ti fàdé iléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà ní Wárẹwà ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ní ìpínlẹ̀ Ògùn lọ́wọ́ o wípé kí wọ́n tẹ̀síwájú nínú ìwádìí wọn. Lára àwọn ìwádìí àti ìgbà tí adigunjalè ọ̀hún tó ń kàbòròbò bí àjẹ́ tó tẹ ìgò mọ́lẹ̀ sọ wípé ẹ wò ó lótìtọ́ àti lódodo kì í ṣe òun nìkan lòun ṣiṣẹ́ yìí àti wípé yàtọ̀ sí kí wọ́n jí báàgì gbà ó ní lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni òun tún lọ kọlu ààyè kan tí wọ́n ti ń sin ẹja àrọ̀ tí wọ́n sì kó ọ̀pọ̀lọpọ̀ ẹja lọ àti àwọn nǹkan ọ̀sìn nínú ọgbà ẹni tó ní ẹni tó jẹ́ olórí àwọn OPC ní agbègbè Ọbáfẹ́mi Owódé yìí èyí ọ̀gbẹ́ni Ògúnṣọlá Ọláyíwọlá òun ló fa arákùnrin olè ọ̀hún lé ọlọ́pàá lọ́wọ́ tó sì jábọ̀ fún àwọn akọ̀ròyìn iṣẹ́ takuntakun eléyìí tí àwọn ọmọ ẹgbẹ́ OPC àti iléeṣẹ́ ọlọ́pàá tó fi mọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n ń ṣe pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ wọn. Ó ní àwọn ò ní gbẹnikẹ́ni láàyè o láti dá àlàáfíà ìpínlẹ̀ Ògùn láàmú. Ó lọ́mọ tó níyà òun ò ní sùn dájúdájú irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ kò ní fa ojú ba oorun ni. Ọ̀gbẹ́ni kan rèé ẹni ọdún márùndínlógójì 35 years Ìfásọjí Àyàngbẹ̀sán bẹ́ẹ̀ bá gbàgbé lọ́sẹ̀ tó kọjá ni ìròyìn gbé jáde pé Ìfásọjí Àyàngbẹ̀sán ó lọ́wọ́ nínú ikú arábìnrin kan èyí tí ń jẹ́ Adéyẹmí tí wọ́n pa tí wọ́n sì gé lékìrí bí bá ń ṣe ẹ̀ràn kó tó di pé ọwọ́ pálábá rẹ̀ ó ségi sọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní agbègbè Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn èyí tó tún fi mílíọ̀nù kan náírà bẹ àwọn ọlọ́pàá owó kọ́bẹ́ wípé kí wọ́n lè parọ́ wípé òun sá lọ mọ́ wọn lọ́wọ́ kó fi na pápá bora. Ní báyìí Ìfásọjí Àyàngbẹ̀sán ló ti ń kàbò òròbó báyìí lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí iléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà ní Eléwéran nílùú Abẹ́òkúta tí ṣe olúlu ìpínlẹ̀ Ògùn lánàá tí ṣe ọjọ́ kẹta nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí. Ìfásọjí sọ di mímọ̀ ó ní òun ò lọ́wọ́ o nínú ikú arábìnrin Adéyẹmí èyí tí wọ́n pa ní ọjọ́ 28 oṣù kìíní ọdún tá a wà yìí. Ó ní ṣùgbọ́n nǹkan tí òun ṣe ni pé àwọn ẹ̀yà ara yìí tí wọ́n bá ti pa wọ́n lòun máa ń rà lọ́wọ́ àwọn èèyàn tó ṣekú pa wọ́n ní ẹgbẹ̀rún lọ́nà ogún náírà 20,000 naira lòun máa ń ra àwọn ẹ̀yà ara. Ó ní ti Adéyẹmí yìí ti ṣe arábìnrin tí wọ́n pa nínú oṣù kìíní yìí. Ó ní òun ò bá wọn lọ́wọ́ nínú ikú arábìnrin náà ṣùgbọ́n ẹ̀yà ara rẹ̀ ni wọ́n tà fún òun ní ẹgbẹ̀rún lọ́nà ogún náírà. Ní báyìí òun tí wọ́n mú tí wọ́n ṣe àfihàn rẹ̀
pẹ̀lú àwọn 12 mìíràn níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ni ìwádìí ṣì ń tẹ̀síwájú. Ní gẹ́lẹ́ tí wọ́n bá parí ìwádìí wọn, wọ́n kó àwọn èèyàn mú lọ sílé ẹjọ́ fún ìdájọ́ tó tọ́ àti tó péye lábẹ́ òfin ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òǹkọrin tàkasùfé tó jẹ́ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó tún jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ òṣèré orí ìtàgé sinimá àgbéléwò ní orílẹ̀-èdè yìí, Adéwálé Máyọ̀wá Emmanuel tí gbogbo èèyàn mọ̀ sí Mayorkun, òun mà ló ti sọ di mímọ̀ ìdí tóun ò ṣe tí ì ní ìyá ọmọ tóun sì tí ì bímọ báyìí ni wípé ó ní bọ́bá ní amúkùn ẹrù ẹwọ́ ó ní àtìsàlẹ̀ ló yẹ kí wọ́n ti wò àti wípé gbogbo nǹkan tí wọ́n bá ṣe béèyàn bá ti ní ìpilẹ̀ṣẹ̀ eléyìí tó le dáadáa, ó ní òkè rẹ̀ dájúdájú yóò wọ́ yóò sì dàbó ni ó ní kí ìpilẹ̀ṣẹ̀ òun kó lè fẹsẹ̀ múlẹ̀ dáadáa kóun sì lè ní ọjọ́ ọ̀la àti ọjọ́ tó dáa síwájú sí i lòun ṣe fi ara balẹ̀ láti kọ́kọ́ ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ kóun tó di pé òun fẹ́ ìyàwó àti òun bímọ. Mayorkun tó sọ̀rọ̀ yìí lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ètò kan níbi tí àwọn olólùfẹ́ rẹ̀ ti bẹ̀rẹ̀ ìpè lọ́wọ́ báyìí kí lohun tó mọ̀. Ó ní lótìtọ́ lódodo ọjọ́ orí ò sí mọ́, ṣùgbọ́n bóun ti ń dàgbà sí i ó ló dáa kóun farabalẹ̀ láti mú ohun tó dájú pé kóun kánjú láti lọ mọ ohun tí ò sunwọ̀n èyí tí ò jẹ́ àkóbá tí nínú àjò iṣẹ́ orin àti ẹ̀bùn pàtàkì tí Ọlọ́run bùn òun. Ẹni ọdún 29 yìí Mayorkun ní láìpẹ́ láì jìnnà òun ó kéde rẹ̀ básìkò bá tó láti ní ìyàwó lé torí pé bí ọmọ tó bá tó lọ́kọ ni ó gbọ́dọ̀ ní ọkọ, bó bá sì tó ní àdá ó gbọ́dọ̀ ní àdá. Ó ní kò pẹ́ kò pẹ́ yìí káwọn olólùfẹ́ òun kí wọ́n fojú sọ́nà òun ó kéde lásìkò tóun bá ṣe ìgbéyàwó tóun ní aya rere lọ́dẹ̀. tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ Thursday ọjọ́bọ̀. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́ iṣẹ́ ìdarapọ̀ mọ́ ìkànnì alálùbáríkà yìí, ẹ subscribe síbẹ̀ kẹ́ ẹ tẹ bọ́tìnì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ notification bell ni òní ó máa sọ fún yín nígbàkigbà tí àwọn ìròyìn wa tó bá ṣe gorí afẹ́fẹ́. Bákan náà ẹ like, ẹ share, kẹ́sì ní kọ́mẹ̀tì yín sábẹ́ ìròyìn wa. Ẹ lè follow wa lórí Facebook ìròyìn Feli-feli TV, lórí Facebook ìròyìn Feli-feli TV, lórí Facebook títí dojúmọ́ ọ̀la tẹ́ máa láǹfààní sọ́ọ̀tún ìròyìn. Ire ní tiwa yóò máa jẹ́ lọ́jọ́ gbogbo. Fún mi Adénúgà lẹ́ni tó mú ìròyìn wá sójú amóhùnmáwòrán yín. Ire o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.